ọmọ Yorùbá tó bá ti sori ẹ̀ ti burú ṣé nígbà tá a jagun tán sọ́lọ́run ò pè mí mọ́ ni sọ́sọ́ pé kí n má gbàdúrà mọ́. rárá kábíyèsí Elédùmarè kábíyèsí sọ́sọ́ pé kí n má gbàdúrà mọ́ ni. kábíyèsí Elédùmarè. ibi tí Fúlàní bá wà ẹ jẹ́ ká wò ó lọ bẹ̀ kì í sọ̀rọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ àwàdà ìgbà tó bá tó gbá la fi bomi. mo wo fíìmù kan lọ́jọ́ kan fíìmù rẹ náà ni wọ́n pe ìbọn kan ní Jágámù wọ́n dá Jágámù bọ̀ ọgbọ́n wo ló lò sí ọgbọ́n wo ló lò sí. sẹ́rí Jágámù yìí ṣe téèyàn fi báyàn ṣeré eléyìí tí wọ́n lò ó tún yàtọ̀ sí ti Mọ̀dákẹ́kẹ́ gbogbo nǹkan là kọ́nú ẹ̀. àti go àtẹ̀yìn ejò gbogbo nǹkan àti àwọn irin burúkú débi pé àwọn gẹ̀ẹ́sò bọ́ bá bọ̀ gan bí ọba wọlé gan tiẹ̀ ti ta. àwọn gẹ̀ẹ́sò burúkú nǹkan burúkú ni ó tó ju bọ́ọ̀mù lọ. wọ́n wá yìn lú ọkọ̀ wọlé. àánú ni sẹ́ẹ̀ àánú ni torí kò ní í bá ní. kábíyèsí kò ní í bá ní. kábíyèsí báwọn ká bá sùn àwọn kò sùn. ọmọ Yorùbá tó bá ti sori ẹ̀ ti burú. wọ́n sì jẹ́ kó yé wa pé mo ń pe eléyìí ṣàfihàn pé ó yẹ kí àwa ọmọ Yorùbá náà ká mọ̀ túmọ̀ ǹdẹ̀rẹ̀ ká mọ̀ dira. olóòtú ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó ń pa nílẹ̀ Yorùbá àìdíra kun. olóòtú ẹ máa gbọ́ ṣé nígbà tá a jagun tán sọ́lọ́run ò pè mí mọ́ ni sọ́sọ́ pé kí n má gbàdúrà mọ́. rárá kábíyèsí Elédùmarè kábíyèsí sọ́sọ́ pé kí n má gbàdúrà mọ́. kábíyèsí Elédùmarè. ibi tí Fúlàní bá wà ẹ jẹ́ ká wò ó lọ bẹ̀ kì í sọ̀rọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ àwàdà ìgbà tó bá tó gbá la fi bomi. ìgbà tó bá tó gbá la fi bomi. bẹ́ẹ̀ni ìgbà tó bá tó gbá. ìgbà tó bá tó gbá la fi bomi. bẹ́ẹ̀ni. ìlú ọ̀rọ̀ gbọ́ o ẹni bá lọ́mọ mẹ́ta ó ń ké yaba. so we dey die for hungry. àti jẹ́ wọ́n di wàhálà àwọn èèyàn wọ́n ra ọjà. àwọn Yorùbá náà ló pa lówe wọ́n ní tí oúnjẹ bá kú òun ṣe ìṣẹ́ bù ṣe. àkàmú àgbà kámú Nàìjíríà tó bẹ̀ ká wọ́n ti sọ fún wa lọ́jọ́ tó ti pẹ́ àgbà kámú mọ́ ẹ wá nǹkan ṣe sí àgbà kámú mọ́ President Tinubu àgbà kámú mọ́ gómìnà Oyèdàpọ̀ àgbà kámú mọ́ ara ní gbogbo àwọn ènìyàn àgbà kámú mọ́ kámú làgbà lágbà láfi di wòlí ló fi jẹ́ wípé láfi bàbá gíláàsì kan ní 62,000 àgbà kámú mọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí o èmi wá wá ó ti sùn wa o orílẹ̀-èdè Nàìjíríà. nígbà tí ogun gbóná gidigidi nílùú Mọ̀dákẹ́kẹ́ ipa wo ni ẹ̀yin kó ipa wo ni Sunday Igboho kó lójú ogun. gbogbo àwọn wẹ́rẹ́ nìkẹ́ O2 gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ jaburata wọ́n pọ̀ jaburata pásítọ̀ tó náà kú ní gbólógun yẹn náà tó náà fẹ̀mí ẹ̀ lélẹ̀ gbogbo àwọn alágbára pọ̀ ọ̀rọ̀ ńlá lẹ béèrè yìí o ní ibi tí èèyàn ti rí ikú tí ò gbọdọ̀ sá fún ikú mọ́ téèyàn ti rí ikú téèyàn ò sì gbọdọ̀ sá fún ikú mọ́ ṣé wá rí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tẹ́ béèrè ọ̀rọ̀ pọ̀ mbẹ́ o torí wípé akíkanjú ni tá a bá jòǹgbé ká mọ̀ jòǹgbé ló tó jẹ́ kí n padà síbẹ̀. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ tá a bá jòǹgbé ká mọ̀ jòǹgbé olóyè Sunday Igboho kì í ṣe olóyè babadami tá a kàn gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ Mọ̀dákẹ́kẹ́ tá a ní ewébo tàbí kákan ní ká sọ kákan pàtì kì í ṣẹran tá a jẹ táwápò yíyí nǹkan ọ̀rẹ́ rẹ ló tún fi ṣe lẹ́nu. kábíyèsí Elédùmarè. torí wípé kì í ṣẹni tí tá a lè sọ wípé bóyá èèyàn sọ̀rọ̀ rẹ̀ téèyàn wá sọ wípé ọ̀rọ̀ yẹn àwa sọ níbi torí wípé n tó ti ṣe ní Mọ̀dákẹ́kẹ́ a gbọ́dọ̀ fi bi san. kábíyèsí Elédùmarè tẹ bá wà wọ Sunday Igboho dáadáa akíkanjú ni. akíkanjú ni ọkùnrin ogun. ó gbá wọ front dáadáa nílùú Mọ̀dákẹ́kẹ́. gbogbo òkè ẹ sọ. ẹyẹ yẹn máa gbọ́ gbogbo òkè ẹ sọ. gbogbo èmi ní Ọbándé lọ́hùn gbogbo èmi ní Ẹgbẹ́dọ̀rẹ́ gbogbo inú Islamic yẹn lọ. tá a bá ní ká wá wò ó àwọn kan ní Sunday Igboho gbọ́dọ̀ wá sílé. kí ló dé. ó wà Germany ó fẹ́ wá sòkú yẹ. ó gbọ́dọ̀ wá sòkú yẹ. àwọn ní kò gbọ́dọ̀ wá sílé. sẹ́ẹ̀kan tí ẹ̀rí ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ Sunday Igboho yẹn ni. mo fẹ́ kẹ́ ẹ sọ kábíyèsí. ní ojú ogun ní ìgbà yẹn bóyá bí ọwọ́ ọ̀sán ní sáìdì òkè ẹ̀sọ́ yẹn wèrè kan rúgbà bọ̀ ọmọ lé gírígírí wèrè wá rúgbà bọ̀
àṣé wèrè ni ara àwọn tí sẹ́wọ̀n pé ń gbólógún wọn wá máa ń gbẹ́bọ sí ibi etí mọ̀dẹ́kẹ́ pé kí mọ̀dẹ́kẹ́ orí ibi tú àìmọye àwọn tó ń rán níṣẹ́ ní wèrè bá ń rúgbà bọ̀ àṣẹ báyìí àṣàkísà ní bẹ́ẹ̀ kábíyèsí Olódùmarè. ọjọ́ náà ọjọ́ tí mò ń sọ yìí ilé mi gan tó gbà fún Ọlọ́run Sunday Igboho sọ mẹ́sẹ̀gì kan jọ náà ó ní àṣẹ gbogbo nta nǹkan kọ́ra yìí ó ní àṣẹ ìsọ Ọlọ́run lójú ó ní àṣẹ kò sí nǹkan bẹ́ẹ̀ ìjọ náà ní Sunday Igboho gan tó gbà fún Ọlọ́run. tàbá wà wò dáadáa ṣé akíkanjú tó lè ju Sunday Igboho wà ní Mọ̀dákẹ́kẹ́ àbí kò sí. tó pọ̀ torí wípé Yorùbá máa ń sọ wípé ẹnìkan kì í jáwádé. bẹ́ẹ̀ni ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ mọ́. tá a bá sọ. àwọn tó lóògùn ju Sunday Igboho tún wà Mọ̀dákẹ́kẹ́ dáadáa. ẹ tó wà o. ṣùgbọ́n kálukú ń fara rẹ̀ pamọ́. ẹ wo ẹni tó bá kẹ́yìn ogun tó ṣẹ́gun tó jagun tó kẹ́yìn ogun irú wọn náà ròyìn ogun. àwọn tó ń fara wọn pamọ́ ó yé wọn. Sunday jákè kanjú lòún fi fara ẹ̀ síta. àwọn èèyàn tó tún jáwé ju Sunday Igboho lọ sí wà dáadáa nínú Mọ̀dákẹ́kẹ́. kábíyèsí Olódùmarè. irú ẹ̀ gangan inú rẹ̀ nínú fámìlì mi wà mẹ́. ẹ̀yin gẹ́gẹ́ ń kọ́ fúnra yín. èmi gangan kọ́. fámìlì mi gangan sórí èmi gangan lọ́mọ abọ́gun sọ̀ fún Mọ̀dákẹ́kẹ́. wọ́n yìnbọn lu ìnígbà ogun ìbọn wọlé kí lẹ lò sí. àánú Ọlọ́run ni. wọ́n yìnbọn sí ní gbogbo gbàtẹ́ ń ja ogun wọ́n yìnbọn sí torí gbàtẹ́ sí gbogbo okùn yẹn hàn mí mo rí kìkì ọ̀tá sì wà ní kò yẹn tó há mọ́ bẹ́ẹ̀. àánú Ọlọ́run ni. bẹ́ẹ̀ kẹ́ sí kò yẹn kan wò bẹ́ẹ̀ kẹ́ sí kò yẹn kan wò torí gbàtẹ́ sí gbogbo ẹ̀yìn yẹn mo rí pé kìkì ọ̀tá sì wà lára ẹ̀yìn yẹn kìkì ọ̀tá ni ẹ̀yin náà wo ojú ọ̀tá rẹ o ojú ọ̀tá rẹ ṣé ẹ ti rí ẹgbẹ́ ọkọ̀ mẹ́kànlá yẹn rí lóyún lóńdó yìí ìbọn yẹn wọlé sí yín olùkọ́ wọlé sára. ọkọ̀ wọlé sára. kábíyèsí ibi tó wà agbo ni. kí ló ṣẹlẹ̀ tí ta ló da ìbọn yẹn bò yín gbà yẹn ta ló fi yín níbọn yẹn. nínú Islamic ni. ok ẹ wà nínú Islamic ọjà nínú Islamic lọ́jọ́ tí mò ń sọ yìí. ọjọ́ náà akàndédé ń gbọ́ girigirigirigirigiri ẹsẹ̀ lóru àmọ́ ìgbà mi fẹ́ ń gbà tó dé stage kan láàrin ogun yẹn àwọn tó bá witness ogun yẹn á máa gbọ́ mi báyìí nígbà mi akàndédé máa gbọ́ girigirigiri ẹsẹ̀ wọ́n ti dé òkè ẹ̀sọ́ o wọ́n ti dé lùpẹ́jú o wọ́n ti dé gbẹ́dọ̀ rẹ o wọ́n ti dókè amọ́lá wọ́n ti ń gba Islamic bọ̀ wọ́n ti ń gba kíní kan bọ̀ àwọn inú ẹ̀sùn káàkiri tí ó yẹ kẹ́yìn ó fẹsẹ̀ tọ̀ alanu gbọ́ yẹn lọ akàndédé máa gbọ́ wọ́n ti débi kan àṣé àwọn alálẹ̀ náà ń pariwo kiri. kábíyèsí ẹ tún ọ̀rọ̀ yẹn sọ gbogbo àwọn èèyàn tó wà nílùú èyìnbó fẹ́ gbọ́rọ̀ yìí wọ́n fẹ́ gbọ́ kọ̀ǹfàmù. kì í ṣe pé ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí gbogbo ìlú Mọ̀dákẹ́kẹ́ àwọn tó bá witness ogun yẹn because àwọn kan wà àwa náà tún farapamọ́ ńgbà náà torí pé àgbà tó bá lómi nú kì í pariwo kábíyèsí. àwọn bàbá wa sì sọ wípé ìbùkún ní fọmọ ọ̀dọ̀ náà. tó fọgbọ́n ṣe. bẹ́ẹ̀ yẹn bá lágbára gan bí ò bá fọgbọ́n ṣe wàlẹ́ wọn á tètè rí mú. yóò tẹ wọn á tètè rí mú. alágbára sì gbọ́dọ̀ máa ṣe sùúrù. bó ló wá sí wá ṣẹlẹ̀ tó fi da ìbọn yẹn bòyìn tí ìbọn yẹn ò fi wọlé. torí tí bí mo ṣe ń wò ó tó bá ṣeé ṣe àwọn agbébọn wọ́n ń jí àwọn ọba wa gbé nílẹ̀ Yorùbá. tí ò sì yẹ kó ṣẹlẹ̀. wọ́n sì ń pa àwọn ọba nílẹ̀ Yorùbá. ṣebí ni Sunday Igboho fẹ́ yanjú tán fi ń dìtẹ̀ mọ́. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ. ni Sunday Igboho fẹ́ yanjú tán fi ń dìtẹ̀ mọ́. mo kàn ṣe tíráàkì kan fún Sunday Igboho ńgbà kan mo ní Sunday Igboho no be criminal ẹ dákun ẹ filẹ̀ Sunday Igboho no be criminal ó fẹ́ ṣàánú mẹ́ẹ̀kúnnù ni. ẹ dì pé wọ́n ń pa gbogbo ọba nílẹ̀ Yorùbá. sọ yẹ kó wá rí bẹ́ẹ̀. ọba mẹ́ta nílẹ̀ Yorùbá. lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbà tó gbọ́ kan àwọn mẹ́ta náà pàlù yẹn o. ṣé láyé àtijọ́ ǹjẹ́ ló ń ṣẹlẹ̀ bí kí n kàn tiẹ̀ kọ́kọ́ bí gbogbo ọmọ àgbáyé gbogbo ọmọ Nàìjíríà léèrè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ṣé ló ń ṣẹlẹ̀ nígbà wáṣẹ̀ ọba àwọn èèyàn lèèyàn sọ pé mo fẹ́ ọ̀rùn wọlé tọba who are you ogun wo ló ní àṣẹ wo ló ní ṣùgbọ́n ńgbà tí ò sí wípé ifá múni mọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ owó. mo gbádùn yín sà àwọn èèyàn ń gbọ́ yín. ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ bribe tí àwọn ọmọ oyè tó bá ti déwájú àwọn afọbajẹ sẹ́rẹ́ àbẹ́ni táwọn afọbajẹ yẹn náà ń dálẹ̀ ọ̀pọ̀ o owó ọ̀pọ̀lọpọ̀ wọn owó ni ó pọ́n torí wípé àwọn tí òye kan fi jọba kan fi jọba wọn ti pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí run nípa ìyẹn wọn síbẹ̀ ẹni tí fapá mú ìlú yìí dàrú ẹni tí fapá yàn ajínigbé ò ní jí gbé o. kábíyèsí. sẹ́rí lórí ọ̀rọ̀ tí ẹ wá bí mi ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ mẹ́nu nínú Islamic. lójú ogun tó gun gbóná girigiri tí gbogbo lẹ̀ ń pọ̀ bìrì kò lò. àwa ò mọ̀
ní táìmù gbogbo wọn bọ́dà mi náà gbébọn gbogbo wọn mo lè mọ dákọ̀ wọn kọ̀ọ̀kan gbogbo wọn náà gbébọn pátá torí àwọn ọmọ ọba ògbósùwà. ẹ bá dákọ̀ wọn kọ̀ọ̀kan. a kì í ṣe ọ̀lẹ. bẹ́ẹ̀ ni akíkanjú ni. àwọn bọ́dà tèmi kan tó wà tí wọ́n jẹ́ Tafa. Mọ́mọ́ Tafa. ẹ mọ wọn. akọni lẹ dáńkọ akọni ni Tafa. kọ́lé Sunday Igboho gẹ́gẹ́ bá ń gbọ́ Tafa á ti mọ ọdún ẹ̀ ń tẹ̀ ń dáńkọ. Ládésìyẹn wọ́n gbọ́ yín. ara wọn ni Kọ́lá wà. ara Kọ́lá Sóbò Àrò ara wọn ní Òkè Bọ́là. ibẹ̀ náà ni Adikọ̀ wà. Adikọ̀ bẹ́ẹ̀ ni Ládé bẹ́ẹ̀ ni. Ẹ̀yọ́ ní Òkè Bọ́là. ibi ara àwọn alágbára lu ibẹ̀ náà ni. ara wọn gan ni bàbá Èlíjà wà. ara wọn náà ni olórí ogun bàbá Èlíjà wà ní ayé. gbogbo àwọn ará Báṣági. ẹnìkan náà tiẹ̀ tó wà déròjú. wọ́n wá yìnbọn lu ọ ìbọn ọ̀rọ̀ kí ni nǹkan tó ṣe. àánú Ọlọ́run wọ́n dàgbà bù ọ mo gbáriwo rẹ̀ wọ́n dàgbà bù ọ. àwọn ẹ gbójú síbi ẹ wo bí ẹ ti rí ẹ wo ẹ wo la yẹn ìlà tẹ ń wò yìí. bẹ́ẹ̀ni ẹ di pa. kò ní ó lò lójú ogun mo gbọ́ pé wọ́n dàgbà bù ọ. àgbà tí mo gbọ́ ní 2001 àyà mi sì já ibi ẹni tó ń dàgbà bò tí nǹkan kò sì ṣe agbára wo ló lò nígbà ogun. torí mo ń wá agbára kan mo ń wo kinní kan wọ́n ti tẹ̀sí ẹ wò lọ́nà gbàgbà wọ́n ti gbé ọ wò wọ́n gbé ọ jù lẹ̀. Ọlọ́run ọba sì ni. agbára wo ló ń lò. Ọlọ́run ọba ni. torí wípé tí yímíyímí bá yímí títí agbẹjù lẹ́ẹ̀bì kan náà. kábíyèsí Elédùmarè. ẹ má jẹ́ kí n tàn yín tí ọ̀pẹ bá mú igbá yóò ka títí ni Ọlọ́run ọba ká èmi títí ààbò rẹ̀ ń bẹ lórí mi ló fà á ààbò rẹ̀ ni àánú Ọlọ́run ni. ọ̀ka ọmọ Islamiki. ọjọ́ tá à ń wí. níbi tí mò ń sọ lójú bàtú ogun ní tí gbogbo ẹ̀ gbóná. ibẹ̀ agbábẹ̀ ní a máa ń pe bàbá kan nínú ẹgbẹ́dọ̀ rẹ̀ àgbàjá Islamic bí odò pẹ́sẹ́pẹ́sẹ́. Sunday Igboho náà mọ̀ gbọ́ nǹkan tá à ń sọ yìí yóò mọ̀ gbọ́. nínú odò pẹ́sẹ́pẹ́sẹ́. níbi odò Sìgìdìrì. níbi odò Sìgìdìrì. àgbàbẹ̀ afẹ́jásí nínú Islamic tó tá à ń sọ yìí. àwọn òde mọ̀ pé ọ̀nà ti wà búùsì sínú ogbó. kábíyèsí. báwa ṣe fẹ́ yọjú síbi inú skul yẹn báyìí àwọn wà níbi tìbọn lọ́wọ́ ìgbà yẹn dẹ̀rẹ̀ sakabula bárẹ́ẹ̀lì nìkan abáṣe wa fẹ́ yọjú sínú skul yẹn àwọn ò mọ̀ ẹnìkan kan kọjá mọ̀dẹ́kẹ́lá wa wá pé tójú ogun gbóná girigiri tìbọn dún mọ̀dẹ́kẹ́lá wa wá pé ibi tá a ti wá ní ká mọ̀ ọ̀tọ̀ lọ́kàtì ẹ̀ béèrè pé ibo ni àwọn ará ẹgbẹ́ yẹn gbóná gbá ibona ságbà àṣẹ bí ọparun tá a wà àṣẹ bẹ́ẹ̀ náà wà á jù bọ́ lẹ̀ ní gbàgbàgbàgbà. bárẹ̀lì rẹ̀ jù lẹ̀ àti. bárẹ̀lì gidi àti gbogbo ẹ̀ àwọn sìn. ayé ráìfù. two fèsì. mo ní pé wọ́n fún wọn ní ìbọn wọ́n dàbọ̀ bò ìbọn. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn. àwọn ẹgbẹ́ mi kan sá lọ. nígbà tó le ṣùgbọ́n níjọ́ tá à ń sọ yìí àwọn bọ́dà kan wà tó jẹ́ wípé akíkanjú làwọn bíi Ibùdó Tafa tí mo sọ yìí. bẹ́ẹ̀ni mọmọ Tafa Badiru Yakubu mọmọ Sobo kékeré gbogbo wọn bá ọjọ́ náà ti pẹ́ ọgbọ́n orí náà là ń lò pé nǹkan yẹn sojú èèyàn tí o bá ṣe dúró rí o lè mọ̀ mọ́ ní ìbọn yìí pọ̀ ibẹ̀ ni mo ti la nígbà tí mo rí wípé àwa mẹ́ta ló kù ẹnìkan gbà ọ́. torí wọn náà ń dàgbọ́ bù ọ́ wọ́n fún wọn nípa ìbò ọ̀rọ̀. ẹnìkan gbọ̀ tán ẹnìkan gbòsì ẹnìkan ti sáwájú mi. ṣùgbọ́n nígbà tó dàbí gbọ́tà ó jẹ́ ibi tó bá lè náà làbọ̀ ọmọkùnrin. kábíyèsí. fẹsẹ̀ ọmọkùnrin yóò takú náà ni. ìbọn tó sì gbé lọ́wọ́ rẹ̀ bárẹ̀lì ni. bárẹ̀lì tá a ti yìn kan sí dànù. tọkà yọ kan nù. a ti yìn kan dànù. dọ́bù bárẹ̀. dọ́bù bárẹ̀ àti yìn. kábíyèsí. ó wá kọgbọ́n nú. odolóbìrì kò tó. wọ́n sì ń dábò yẹn bù ọ náà lójú kan náà bí tó wà. kábíyèsí. èmi náà dúró mọ́. n bò tí rí bẹ́ẹ̀ mi náà dúró mọ́ dúró bò. èyí á máa dúró doku ni. wọ́n sàn dábọ̀ yẹn bù. bí a ṣe ń sá lọ bí ebi náà ti kú òun bẹ́ẹ̀. èmi náà ní kí n tó escape sínú Islamic ìmọ̀lá tó ń gbọ́n wájú. àtúnṣẹ̀ṣẹ̀ wa padà sí ẹgbẹ́dọ̀rẹ́ yẹn padà. àwa gbàrà yé lọ. pé bóyá nígbà tó wá di kí ọwọ́ aago méje lálẹ́ rẹ̀ iná burúkú wá dún. wọ́n ní aboyún ọ̀gbọ́dọ̀ òwú kọ́kọ́ mọ inú ẹ̀ jáde agbára kan nù kí ni ń ṣẹlẹ̀ ọmọ wọn wò pé wọ́n ní wọ́n yìnbọn gbogbo information yẹn wá kárí ọpẹ́ òjò ń sọ fún mi pé ìbọn bá ọ wọ́n ní ìbọn wọlé wọ́n ní wọ́n dìdí sẹ́ẹ̀tì ìbọn bù ọ́ ẹni tẹ́ ra dákọ̀ ọpẹ́ òjò
ọmọ bàbá tíṣà. irúnmọlẹ̀ nù. ọmọ bàbá tíṣà. irúnmọlẹ̀ Sunday Igboho wá Sunday Igboho yọjú sí ńgbà náà ẹ kò débẹ̀. Sunday Igboho wo ni ọ̀tọ̀ níbi tó ń gangan tó ń gbà lọ ibùdó ni àti ẹnìkan lè gbòkè ẹ̀sọ́ lọ ẹnìkan àwọn sẹ́ẹ̀tì kan gba torí kì í ṣebi kan náà lè gbà yọ mọ́ ọ̀rọ̀ ti di pé èèyàn gbọ́dọ̀ máa dáre èèyàn lójú kan bí àgùntàn mọ́ ọgbọ́n la sì fi ń jagun. tá a bá wá wò ó lórí ọ̀rọ̀ bá ṣe ń pọ̀ wá nílẹ̀ Yorùbá kí la lè ṣe sí. ọ̀rọ̀ kan tí mo wá ń sọ pẹ̀lú Sunday Igboho ìfẹ́ dasọ́bò wèrè yẹn wá ibi oníwèrè tí mo ń sọ tí mo ní Sunday ti gba Ọlọ́run yẹn ọwá wèrè yẹn wá ń bọ̀ àwọn èèyàn ti yìnbọn sí ẹbí kan yìnbọn sí ìjọ tí mo sọ ẹ ti yìnbọn sí Sunday Igboho bá ní ẹ wo bí ó yẹ ní sùúrù ẹ má yìnbọn sí mọ́ kábíyèsí. ìjọ náà mo tún gbà fún olóyè Sunday Igboho ó ní ẹjẹ́ kò náà mú láàyè ọ̀rọ̀ tí mo ń sọ tí bá ń gbọ́ mi onámọ̀ wípé kì í ṣe pọ́nrọ̀ ọ̀rọ̀ bàbá yìí tí bàbá yìí bá ń sọ̀rọ̀ gbà mí olóyè Sunday Igboho tí bá ń sọ̀rọ̀ nígbà mí àwọn èèyàn rò pé bọ́yá rọ́ ní ń pa Ọlọ́run fún un lágbára ó sì láyà ló bá lọ ní bá ń tọ́ lọ ní bá ń tọ́ wèrè lọ wèrè sì tó ń ru igbá yẹn náà sórí ó sì ń tọ́ lọ ó ń tọ́ lọ ó ń tọ́ lọ nígbà tí Sunday Igboho ó sì dọ́dọ̀ rẹ̀ ó sì gbá bá ti ń bẹ lórí ẹ̀ nígbà tí olóyè Sunday Igboho ó tunu gbá kò sí oògùn kankan. àkísà ló wà nbẹ kò sí oògùn kankan nbẹ. nígbà ó tó wá tú ara wèrè yẹn ó tún tú ara wèrè kò bá nǹkan kan bẹ o. ibẹ̀ ni Sunday Igboho ti ní yìnbọn sí. pé ká alẹ́ tá fẹ́ tán pé ká bíyèsí Ọlọ́run ẹ wo ẹ jẹ́ kó mọ bá tiẹ̀ lọ. Sunday Igboho ló jẹ́ ká fi ilẹ̀. tẹ́ bá wá wo ìgbésẹ̀ àwọn lọ́balọ́ba lásìkò yìí bọ́n ṣe ń jí wọn gbé kí nìkan tí a lè ṣe sí báyìí torí ọ̀rọ̀ yìí nílò àwọn ọdẹ ìbílẹ̀ tó pọ̀. torí tẹ́ bá wo àwọn ọlọ́pàá ìbọn náà gbójúlé wọn à lóògùn sójà ìbọn náà gbójúlé àti tẹkíníìkì. kì í ṣe gbogbo wọn náà. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ wọn ìbọn náà gbójúlé wọn à lóògùn ṣùgbọ́n tẹ́ bá wá wò lásìkò yìí dáadáa lásìkò yìí kí nìkan tí wọ́n lè ṣe ṣé ǹjẹ́ tí ìjọba bá ránṣẹ́ pẹ̀lú yín tẹ́ bá kóra yín jọ wípé ẹ̀yin náà ti ẹ wá dìfẹ́ǹdì wà sóṣèṣe torí mo mọ̀ wípé nǹkan kì í bẹ̀ o. sẹ́rí ọmọ akéyìn sí ìṣojo. wà ní àkọ́kọ́ ẹni tó bá mọ̀ mí dáadáa yóò mọ̀ wípé gbogbo ẹ̀bùn lọ́lọ́run kó fún wa. ẹ torí wípé tó bá tún ti stage pé bóyá ká tún kọrin àbí bẹ́ẹ̀ kọ́ àtúnwà náà tí gbogbo èèyàn tó mọ̀. sẹ́rí nípa pé ogun jíjà kò lè kó òun ẹ̀jẹ̀ wa. mo fẹ́ kọ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ lólókè tí Sunday Igboho fi wá kọ́kọ́ jagun olókè. Olódùmarè. àwọn èèyàn ń pariwo rẹ̀ bó ṣe ń pariwo rẹ̀ lábá ló ń pariwo rẹ̀ lọ́nìṣà. ó yí sì kan tó máa pè yẹn ní Ajagungbadé. bẹ́ẹ̀ni Ajagungbadé ìjà tó lọ jà lólókè Sunday Igboho ń bẹ́ẹ̀ lọ́dọ́ náà. ara ẹ̀gbọ́n wá sí sẹ́ńtì ni business lẹ̀gbọ́n. ok business wá sí olókè wá sí business. gbọ́ngàn wà á já nígbà tẹ́gbọ̀n gbọ́ pé Mọ̀dẹ́kẹ́ ní rúùrù lólókè. ẹgbẹ́ ọ̀pọ̀ ọmọ Mọ̀dẹ́kẹ́ kankan o kò sì fèsì Mọ̀dẹ́kẹ́ tẹ́gbọ̀n bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀yàn máa gbọ́ tí mò ń sọ mo ò fèsì ọmọ Mọ̀dẹ́kẹ́ o èmi ò sì rí ibi tí jẹnjẹn ti lè jẹun títí tí ó sọ pé òun fẹ́ bẹ́ẹ̀kun ara ẹ̀ pé bóyá kò ń kọ́ bẹ́ẹ̀ bọ̀ nítorí pé gbẹ̀ngbọ̀n kò sì rí gbẹ̀yà ẹ wá jẹ́ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó láti inú kò ṣeé ṣe o Sunday Igboho ò lè dalẹ̀ Mọ̀dẹ́kẹ́. mo tún ọ̀rọ̀ yẹn sọ ẹ bá tún ọ̀rọ̀ yẹn sọ sà ẹ bá tún sọ. ẹni tẹ́mi lẹ́nu wọn ìgbà tí a jọ tí nígbà ológun yẹn èmi jẹ́rìí ẹ̀dọ́lá kò lè dalẹ̀ Mọ̀dẹ́kẹ́. Sunday Igboho lè dalẹ̀ Mọ̀dẹ́kẹ́. láyé kò lè torí ńgbà tí bàbá wà ní ìráyè tí wọ́n ń ṣe mẹkáníìkì ní cooperative lábẹ́ẹ̀gì ní cooperative kátó da free yẹn. nígbà tẹ́gbọ̀n ń ṣe mẹkáníìkì mẹ́ta. Sunday Igboho ń ṣiṣẹ́ mẹkáníìkì tó wà ń bẹ gẹ́gẹ́ tí sọ́ọ̀bù ẹ̀ wà ń bẹ. tó wà níbẹ̀ níbi abẹ́ẹ̀gì. lọ́dọ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ láìsí. ẹ̀ ń yo níbi abẹ́ẹ̀gì. kò sẹ́ni tó súnmọ́ Sunday Igboho nígbà náà kò sẹ́ni tó súnmọ́ tó regret ó sì máa ń sọ òtítọ́ àti ìgbà náà kókó ni pé bàbá wa dolówó bàbá dolówó wa àti ìgbà náà ni mo ti láìkí ẹ̀. torí ó sọ̀kadà ó sọ̀kadà dáadáa ní ìlú. nínú àwọn tó sọ̀kadà gan jù ẹgbẹ̀jẹ̀ kan ó jẹ́ kan bẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tó lò ní Mọ̀dẹ́kẹ́ ń pátá kò sẹ́nìkan lóòótọ́ èèyàn ò lè rìn kó rí mọ́ mi o ṣùgbọ́n kò sí ẹnìkan tó lè pe ní tí Sunday Igboho ṣe fún ni bàbá tó tún bí Sunday Igboho bàbá yẹn náà tó dá èèyàn ni. ok bàbá Ọláàdúrà gan sọ ọ̀pọ̀lọpọ̀ nípa Sunday ẹ ti gbọ́ nípa bàbá Ọláàdúrà rẹ. ẹ mọ̀ wípé sẹ́rí one
ènìyàn rere ńlá fi ọ̀rọ̀ rere lọ kábíyèsí lé ènìyàn rere la fọ̀rọ̀ rere lọ ọlọ́run dákọ̀ mọ́ mu wa Sunday Igboho ọlọ́run ò ní bà ìwà rẹ̀ jẹ́ ìwà yẹn náà ni kó máa bá lọ iná ní sì ń bá lọ báyìí ṣùgbọ́n ntẹ̀mí fẹ́ sọ fún àwọn ìjọba wa rèé o àwa kan bẹ tó yẹ kí ìjọba gangan wárí kábíyèsí bẹ́ẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé wọ́n láyà ṣùgbọ́n àwọn ò fẹ́ ṣe. wọn fẹ́ pariwo ara wọn. bẹ́ẹ̀ ni láti pariwo. ara wọn ni tú samse wà. bẹ́ẹ̀ ni tí ó bá lè ṣeé ṣe wọ́n bá ń gbọ́ mi báyìí kán wá àwọn tó jálágbára rí kí wọ́n tù wọ́n lójú nílẹ̀ Yorùbá kí wọ́n fà wọ́n mọ́ra ọmọ ẹni ò lè ṣe bí àwọn Yorùbá náà lọ ń gba gbogbo ọmọ ẹni ò lè ṣe bí bẹ̀rẹ̀ akódàkẹ́ sí di ọmọ ẹni. ó dá mi lójú pé táwọn Yorùbá yìí àwọn alágbára ìbá wọnú ogbó tẹ̀wọ̀n Fúlàní wa. oh God tani jẹ ẹni sùn. àwọn kò wọn jáde pọ̀ kan ni. tani jẹ Fúlàní. wá gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá rí ẹ̀mí ń sọnù tó pọ̀ àwọn ẹlẹ́dẹ́ ni ó máa bọ̀ láti travel wọn á kidnap wọn ó di inú gbó wọn á bẹ́ẹ̀ domi sùn wọn á do ládùúfàyà wọn á gbowó lọ́wọ́ wọn nígbà bá tó gbowó tán wọn á tó pa wọn ǹjẹ́ ìdílé fáìní jẹ́ àwọn ìdílé yẹn ṣé inú wọn máa bàjẹ́ ni àbí wọn máa dunnú síjọba tó bá wà bẹ́ẹ̀. ọkàn wọn máa gbọgbẹ́. bàbá Tinubu Yorùbá ni yo. mo ń gbádùn nǹkan yín mo ń gbádùn ọ̀rọ̀ tẹ́ ń sọ sẹ́yìn. àwa kì í sọmọ òjò ẹ wojú mi dáadáa bàbá èmi yìí sọmọ òjò bàbá Yorùbá ni ọmọ náà ní bàbá bá sọ̀rọ̀. kábíyèsí. ẹ má jẹ́ kí n tẹ̀yìn ọkọ̀ jẹ́ nígbà míì bàbá ẹ má bínú o ẹ má bínú tá a bá fi ọ̀rọ̀ yìí tá a bá fẹ́ fi ṣe lọ́dọ̀ yín bẹ̀tì ẹ má bínú bẹ́ẹ̀tì kò sí lábẹ́ bó ti wulẹ̀ kó rí ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lọ kó lẹ̀kẹ́ sí di ọmọ ẹlòmíì a rí pé bàbá wúlò fún aláfihàn wọn síbẹ̀. kábíyèsí mo gbádùn ẹ mo gbádùn ẹ nísà. àwọn sì mọ̀ pé kò sẹ́ni tó lè ṣe ju Tinubu lọ o ó lé mi lọ́kàn tí ìwàsó ló wá kàn. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ebi ń para àlù. ebi ń para àlù ẹ ó sì wà ń bọ gbogbo nǹkan dẹ̀rọ. ẹ mọ̀ wípé Nàìjíríà ti débi kan dúró àní pé Nàìjíríà bàjẹ́ kí baba náà tó débẹ̀. ẹ rí i pé àsìkò tán mú àwọn tó ń sọ pé àwọn ń ṣe Àmọ̀tẹ́kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn Àmọ̀tẹ́kùn ò lè dúró dè bàn. ṣé rí ẹ jẹ́ kí n parọ́ kàfé lẹ́nu mo sì lè dákọ̀ àwọn Àmọ̀tẹ́kùn níye ṣé bí àwọn ọ̀gá ọlọ́pàá kan ni mo ní mò ń bá sọ̀rọ̀ nsìn ṣé bí àwọn kinní kan náà lẹ́tọ́ rí lẹ́gbẹ̀ẹ́ yẹn àbí níbi tí mo wà yìí nǹkan kan ṣẹlẹ̀ níjọ́ kan ní sáìdì ọ̀nà báyìí àwọn Fúlàní náà ni ǹjẹ́ bìlífù pé wọ́n ti ọpẹ́rẹ́tì tán ká tó sọ pé àwọn dìde wọ́n ti lọ. láwọn bọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn. ibẹ̀ lẹni tó wá jẹ́ bíi bóyá bíi kọ̀mádà kan ló kàn sáré wá bàbá nǹkan báyìí ṣẹlẹ̀ kí ni mo lè sáré rí fóun mo ní ok sáwọn tẹ fẹ́ lọ bá alẹ́ yẹn sìn sáwọn ti ní kó ń bẹ̀ ilé ìṣẹ́jú tábà. Àmọ̀tẹ́kùn ní sáré wá bá irú yín báyìí o. àìmọye civil defence. àwa àní ṣèbàjẹ́. bẹ́ẹ̀ni. tí n bá ṣe nǹkan agbára fún ọ tó bá lọ fi jalè ìbọn ní òpó ń tọ̀hún. kábíyèsí. mo fọlọ́ wọn ẹ bá gbúdọ̀ kábíyèsí. ìbọn ní òpá. kábíyèsí. níjọ́ tó bá ti lọ fi káàyàn mọ́lẹ́ níjọ́ náà ni mo pa. kábíyèsí Elédùmarè. ok kí bàbá ó dákun. tá a bá rí pé bàbá kájú àníyàn wọn síbẹ̀ o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ má jẹ́ kí n tẹ̀yìn àwọn ọmọ Yorùbá ìlú yẹ kó gbádùn bàbá yìí jù o. bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ bàbá Tinubu please and please sir bàbá ẹ please ìyà ń jọmọ Nàìjíríà. ebi ń pa wá. ráìsì ti di 78,000. ok náà ní ìsìn síbẹ̀ntì ní ìsìn ti di 7,000 plus. bó la fẹ́ gbé gbà. ráìsì ti ń lọ bí 60 something thousand. 78,000. bàbá ṣẹbẹ́ yìí náà ń jẹ nínú ilé. ṣẹbẹ́ yìí náà ń jẹ nínú ẹ sì mọ bí gbogbo nǹkan ṣe é sọ pé ẹ̀gbọ́n ni. bàbá ẹ dákun a fi àwọn alálẹ̀ bẹ̀yìn a fi Jésù bẹ̀yìn a fi Ọlọ́run bẹ̀yìn a fi àlùkùránì a fi bẹ̀yìn a fi Bíbélì bẹ̀yìn a tó fi ìbílẹ̀ a tó fi bẹ̀yìn. ọjọ́ orí yín lórí ipò ẹ lò pérépéré o ẹ ní fi ìnira lò ó ẹ ní fi ìdààmú lò ó bàbá ẹ wá jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá ní dá Nàìjíríà padà sí àárọ̀ nígbà yẹ Jonathan ẹ mọ̀ pé nǹkan kan wọ́n tó báyìí ṣé bí bàbá ṣe gún bẹ́ẹ̀ náà Jonathan náà gún bẹ́ẹ̀ àbílẹ̀kọ́ nígbà yẹ tó Jonathan sì ṣe rí gàrí bíi 40 naira rà 30 naira gbolo ṣùgbọ́n kí ló wá dé lásìkò bàbá ní ìsìn gbogbo ẹ̀tọ́ wa mọ́ sí ọgbọ́n tí Jonathan lò bàbá ẹ̀yin náà lò kábíyèsí ọgbọ́n tí Jonathan lò bàbá ẹ̀yin náà lò sà káwọn Yíbò má bàa máa fi àṣẹ yẹ̀yẹ́ káwùsá má bàa máa fi àṣẹ yẹ̀yẹ́ Tinubu bàbá Buhari ní ìsìn bàbá sẹ́ni pàtó ti fẹ́ mọ̀ yẹn báyìí tí bàbá nǹkan tó fẹ́ lé tó báyìí o bàbá
180 lépo wà. bàbá bàbá ẹ flashback o ẹ kájú ẹ láfi ní ká yẹn yìí o. rice ti di 2-3,000 abọ́. àwa yìí náà tí ìbò bá dé àwa yìí náà la máa ń sáré fún yìí o. náà lẹ nù sí. ṣùgbọ́n nígbà tí bàbá bọ́ bẹ̀ tán bàbá ẹ mú àdéhùnsẹ́. ẹ jẹ́ ká ti ẹ̀yin náà lákọọ́lẹ̀. lákọọ́lẹ̀ rere. ẹ lákọọ́lẹ̀ rere. ẹ jẹ́ sọ pé láyé Tinubu bàbá Tinubu èmi lọ́kàn gàrí mọ̀ ti di 70 naira padà. kóńgò ráìsì ọmọ ti di 500 naira padà bàbá ẹ jọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán wá wà nílùú òyìnbó báyìí wọ́n ń wo Tinubu gẹ́gẹ́ bí aláìmoore èèyàn. ẹ mọ̀ wípé torí àwọn tó wà ní òyìnbó tá a bá wò wọ́n tá a bá kà wọ́n lé ní èjì ẹ̀ta àrùn kọ́rọ̀ ó lè yá ọ̀pọ̀lọpọ̀ wọ́n rí pé nǹkan tí Tinubu ṣe ọ̀dà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ bí nǹkan ṣe wọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ wálé mọ́. kò sẹ ẹ má ẹgbọ́ kìnìún kan o a lè rí ẹbú o kò sí ẹni tí ó wà nínú ayọ̀ tí ó sọ pé inú òkúrò ló ń fẹ́ lọ. kábíyèsí Nàìjíríà ń gbóná mọ́ wa. ń gbóná mọ́ wa bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ mi gan ẹ má jẹ́ bí ìbàdàn tí ó fẹ́ mi gan ní físà lọ ìlú èbó mo ń sá lọ́nu. bẹ́ẹ̀ ni mo ń sá lọ́nu torí wípé agbára jagunjagun táwa gangan fi ń jagun kiri tán bá pọ́nlé ó yẹ kán gbẹrù wa iná pé ó yẹ ẹja ro wọn lágbára bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tí ìjọba bá ró mi lágbára ẹ dìde bí ìlú Fúlàní. kábíyèsí mo ń wò pé tí irú ẹ̀yin báyìí ṣé Fúlàní lè dàgbù yín báyìí lọ́nà. bàbá ẹ mọ̀ wípé àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ṣé kí n sọ wọ́n ní kíkù díẹ̀ ní kù kí ìwé ẹtú ó fọn. kíkù díẹ̀ ní kù kí ìwé ẹtú ó fọn. kí ìwé ẹtú ó fọn bẹ́ẹ̀ ni kíkù díẹ̀ ní kù kí yẹ̀rí oṣù òpọ́n tó sùn. kíkù díẹ̀ ló kù kí yẹ̀rí oṣù òpọ́n tó sùn. kíkù díẹ̀ ní kù kẹ́yìn òpọ́n torítorí. kẹ́yìn òpọ́n torítorí. ẹ̀yìn òkú là jákàrà. ẹ̀yìn òkú là jákàrà. ẹ̀yìn òkú là fọ́gbàrà. níkiri. ọmọ onírú kan kì í kí sórí ìkiri. ọmọ onírú kan kì í sórí ìkiri. ọmọ onírú kì í kú sórí ìkiri. ọmọ onírú kì í kú sórí ìkiri. ìbọ̀nbọ̀ kì í lọ sógun àrèmabọ̀. ìbọ̀nbọ̀ kì í lọ sógun àrèmabọ̀. èdè lóníkẹ́mi máa dé ńgbà tèmi. bí n bá lọ màá bọ̀ ni. tí n bá lọ màá bọ̀ ni. torí wípé ọwọ́ kì í lọ sẹ́nu kó má padà. ọwọ́ kì í lọ sẹ́nu kó má padà. ó ìfẹ́. ẹ ti fẹ́ máa mú mi. ó ìfẹ́. tí Fúlàní bá pàdé yín lọ́nà ẹ sá lọ. ẹ sá lọ. bàbá inú sì ń bí gbogbo àwọn èèyàn sì ń gbọ́ wa jákèjá ìkan nínú àwọn jagunjagun nílùú Mọ̀dákẹ́kẹ́ ni. inú sì ń bí mi báwọn bí kákan dálẹ̀. ẹ má jà dálẹ̀ nínú bàbá ẹ má jà dálẹ̀ bàbá ẹ má jà dálẹ̀. bóyá ká lè mọ̀ bóyá ká dírẹ́sì fún mi. ẹ má jà dálẹ̀. ká mọ̀ pé àwọn òòtó bẹ́ẹ̀ o. sẹ́ẹ̀kù ń bọ̀ láti dírẹ́sì bí bàbá. ẹ máa gbọ́ nǹkan tá a fi jagun wà ń bẹ̀. ẹ dírẹ́sì bí tẹ́wà yìí bóyá ẹ dírẹ́sì. tá a fi jagun wà ń bẹ̀. ẹ dírẹ́sì bàbá. kábíyèsí ẹlẹ wọ́n gba ẹyin náà wà all over the world. ṣùgbọ́n ṣé kí n gbé torí ọlẹ́ tutù tó ń ṣe o a ti gbé jáde. ẹ gbé jáde ṣé ò ní léwu ẹ̀wọ̀n Mọ̀dákẹ́kẹ́ náà kú lèmi náà ọkọ̀ ráyè ọmọ ogun tẹ̀lúdó ọmọ rẹ́rìn pàdé ìjà mo ti sọ pé màá mọ ṣàlàyé àwọn nǹkan kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè. ìbàlọ́ ni o Elédùmarè. kábíyèsí Elédùmarè. bàbá. aboyún ò ní wú kọ́kọ́ mọ lórí ọ̀jáde. báwo ẹ má jẹ́ ǹtẹ̀ tó lóńgèlè bá wúkọ́ ẹ̀mí òrí ibi tí ó ti tú. kábíyèsí ṣé ẹ ti ní gbogbo nǹkan tí mò ń ṣàlàyé mò ń sọ jẹ́ kó yí àwọn ẹ̀pọ̀ ẹ̀lọ́pọ̀ àwọn ènìyàn wípé akọni ń bẹ nílùú Mọ̀dákẹ́kẹ́ akọni ń bẹ nílùú Mọ̀dákẹ́kẹ́ mò ń jẹ́ kó yí ọ̀pọ̀ àwọn kan ń pè mí pé Mọ̀dákẹ́kẹ́ lóògùn bá pọ̀ Mọ̀dákẹ́kẹ́ akọni ni wọ́n lójú ogun adùn báyìí mọ́ sojo ní gbogbo lẹ̀kílẹ̀ kékeré kọ́ lẹ́fọ̀n lọ́dọ̀ ejò òjò lákò lẹ́jọ́ àfojúdi wọ́n dàbí Mọ̀dákẹ́kẹ́ ò dàbí Mọ̀dákẹ́kẹ́ ìkan nínú àwọn akọni nílùú Mọ̀dákẹ́kẹ́ rè. kálọ̀ wà fẹ́ kú ẹ̀ sákun ó ń bẹ nílẹ̀ burúkú. kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí. mark 4 la pumping machine. kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè. ṣé gbogbo ẹ̀yin èèyàn ti ń rí jákèjádò gbogbo kì í ṣe pé mò ń ṣe láti máa fi agbára lẹ̀ Yorùbá hàn o mò ń ṣe láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa rí pé agbára ń bẹ nílẹ̀ Yorùbá wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò sùn báwọn kan bá sùn àwọn kan ò sùn. ọmọ Yorùbá tó bá ti sùn orí ẹ̀ ti burú. wọ́n sì jẹ́ kó yé wa pé mò ń pe eléyìí ṣàfihàn pé ó yẹ kí àwa ọmọ Yorùbá náà ká mọ̀ túmọ̀ ǹdẹ̀rẹ̀ ká mọ̀ dira ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó ń pa nílẹ̀ Yorùbá àìdíra kun. olóòtú ẹ máa gbọ́
ṣé nígbà tá a jagun tán sọ́lọ́run ò pè mí mọ́ ni sọ́sọ́ pé kí n má gbàdúrà mọ́. rárá kábíyèsí Elédùmarè kábíyèsí sọ́sọ́ pé kí n má gbàdúrà mọ́ ni. kábíyèsí Elédùmarè. ẹ mọ iye ìlú táwọn èèyàn ti ń wà mí wà ní. kẹjà. ibi tí Fúlàní bá wà ẹ jẹ́ ká wò ó lọ bẹ̀ kì í sọ̀rọ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ àwàdà ìgbà tó bá tó gbá la fi bomi. ìgbà tó bá tó gbá la fi bomi. bẹ́ẹ̀ni ìgbà tó bá tó gbá. ìgbà tó bá tó gbá la fi bomi. bẹ́ẹ̀ni. ìgbà tó bá tó gbá la fi bomi. kábíyèsí Elédùmarè. ìgbà tó bá tó gbá la fi bu omi. tí bá ò bá tó gbá a kì í fi bomi falágbára. ayé ẹ má mọ̀ mí o. ayé ẹ má mímí náà o. ayé ẹ má mímí náà o. olóòtú o gbọ́dọ̀ ta iná. ayé ẹ má mímí náà o. ayé ò ní mú ọ. kábíyèsí Elédùmarè. ẹ má jà yóò rí mi mú. má jà yóò rí mi mú o. agbára ń bẹ ńlẹ̀ Yorùbá. nǹkan bẹ kì í sọ̀rọ̀ ọ̀rọ̀. ṣé rí ẹ wo. ọ̀pọ̀lọpọ̀ ọmọ rò pé bí bóyá fíìmù là ń ṣe. ẹ jẹ́ kó mọ yé bàbá ẹ jẹ́ kó mọ yé àwọn èèyàn pé nóbì láì o. kì í sọ̀rọ̀ rẹ o. àwọn kan mọ̀ wò pé abẹ́ni kókò súùmù sọ́rùn ni. kì í sọ̀rọ̀ rẹ o. tó o bá fẹ́ mọ̀ dáadáa torí pé agbára ìdílé tíá ilé ọba Ògúnṣọ́ Alákété agbára ìdílé bàbá tí a ikú. kábíyèsí a jẹ́ pé tọ́rọ̀ bá di ọ̀rọ̀ Ṣùngbó Fúlàní ń bọ̀. lágbára Ọlọ́run kódà kọ́ mọ̀ sí ìbọn eléyìí ti tó. kọ́ mọ̀ sí ìbọn. bẹ́ẹ̀ni ntẹ̀ramúlọ́wọ́ ẹ̀ ti tó. kò sírú ìbọn kò sírú àdáhùn. nígbà tá a bá fi débẹ̀ wà ló ti ṣẹlẹ̀ sí yan. a lè fi tú oyin. mo gbọ́ pé agbára oyin ń bẹ lọ́wọ́ yín ẹ ṣe báyìí oyin ọ̀dẹ̀ fọ ẹ má fọ oyin bí o bàbá. la fi jà ogun la fi jà ogun la fi oyin tú. ogun la fi oyin tú. torí kì í ṣe ń tẹ̀yìn. ó ṣe fíìmù kan lójú mi lọ́jọ́ kan wọ́n sì ń dàbọ̀ bù ọ́ mo sì ń wò báyìí wọ́n sì ń yin sẹ́tìmì wọ́n yin Mark 4 wọ́n yin kí là bá pè é AK-57 wọ́n yin lù ọ́ nílùú ìnígbà wọ́n yin lù ọ́ mo yí gbèsè lòfin jó òfin wọ́n jó ọwọ́ máa ń kájí fún wọn fì báyìí. mi nìkan ló kù ń títì nígbà tí straight bullet ń dún. mo rí pé wọ́n nìkan ló dún ibà yẹn sì ń bá ọ lákọlákọ. ìgbà tí táwọn èèyàn wá rí pé ẹnìkan ló dún ọmọ àkálẹ̀ kan náà wá dìde ó wá bọ̀rẹ̀ sí òhò ìbọn náà bọ̀ náà ṣùgbọ́n nǹkan yìí jù kan lọ. mo wá di pé ọwọ́ ń fi akásí báyìí ọwọ́ ń jó níwájú AK-57 AK-58. erémọdé ni. kábíyèsí. erémọdé ni torí àgbà tó bá lóminú kì í dún. mo sì fẹ́ kìlọ̀ fún gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá ẹ láṣìírí o. ẹ ní àṣírí o kẹ́sì ní ìkóra ẹni níjànú. mo ń ṣe ètò yìí mo ń gbé jáde ẹ rí i pé arákùnrin tí mo ń bá sọ̀rọ̀ yìí ẹni tí mo bá sọ̀rọ̀ yìí mi ò sọ ibi tó wà mi ò dárúkọ rẹ̀ mo ń ṣètò yìí kì í ṣe pé mo ń fi agbára ṣùgbọ́n mo ń jẹ́ kí ó máa jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwọn ọmọ Yorùbá pé ká má sùn mọ̀ǹdẹ̀rẹ̀ torí ẹ̀ ló sún mi débi láti wá gbé ìkan nínú àwọn akọni tọ́jú ọmọ bíbí ìlú Mọ̀dákẹ́kẹ́ ìpáǹkúrò èlùbọ́ tí ń ṣe ní odó gbọ̀ràn gbogbo fí. ṣùgbọ́n wọ́n ní Ògún kì í dáná Ṣòbíà. Ògún kì í dáná Ṣòbíà. Ṣòbíà kì í dáná Ògún. Ṣòbíà kì í dáná Ògún. láíláí kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo tá a bá ti ń ṣe ẹ̀já lóòótọ́ o. a máa dùn mọ́ wa ẹ rí i pé ọ̀kan nínú àwọn balógun adùnbánimọ̀ sojo nílùú Mọ̀dákẹ́kẹ́ àkọ́ráyèrè ọmọ ogun tẹ̀dúdó ọmọ arẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà. 24 hours tẹ́ bá nílò wa kan pè á. kábíyèsí. a lọ iye ọmọ tí àkàrà bá kó wọ́pọ̀. ní kó jáde. yóò kó jáde. kábíyèsí iye ọmọ tí àkàrà bá kó wọnú ẹ̀kọ́ yóò kó jáde. ẹ mọ̀ pé ẹyin lẹ́yìn bẹ́ẹ̀ ló ló bẹ́ẹ̀ sọ. bẹ́ẹ̀ni yóò kó jáde yóò kó jáde yóò kó jáde. social akara ni. sẹ́fẹ̀ alákàrà ló kó epo. kábíyèsí. tó ń tọ́ wa dá tó kó epo sẹ́fọ̀ mọ iye tí ó kó jáde. kábíyèsí Elédùmarè kábíyèsí. inú la yé wa o. a máa dùn mọ́ wa kò ní kan mọ́ wa o. ẹ má jà yóò rí mi mú. má jà yóò rí mi mú o agbára ń bẹ ńlẹ̀ Yorùbá. nǹkan bẹ kì í sọ̀rọ̀ ọ̀rọ̀. ṣé rí ẹ wo. ọ̀pọ̀lọpọ̀ ọmọ rò pé bí bóyá fíìmù là ń ṣe. ẹ jẹ́ kó mọ yé bàbá ẹ jẹ́ kó mọ yí àwọn èèyàn pé nóbì láì o. kì í sọ̀rọ̀ rẹ o. àwọn kan mọ̀ wò pé abẹ́ni kókò súùmù sọ́rùn ni. kì í sọ̀rọ̀ rẹ o. tó o bá fẹ́ mọ̀ dáadáa jẹ́ kí n júwèé bàbá tèmi fún ọ nílùú Mọ̀dákẹ́kẹ́. ìwọ máa lọ sókè bọ́là nílùú Mọ̀dákẹ́kẹ́ sọ pé òun lọ sílé bàbá lóríta. ilé bàbá lóríta mọ́mọ́ bàbá ìpáǹkúrú èlùbọ́ tí ń ṣe ní odó gbọ̀nrán nù. ní ìgbà Mọ̀dákẹ́kẹ́ lógun nínú ogun Mọ̀dákẹ́kẹ́ àti Ifẹ̀. inú orí epo tí ń jó tìkára. bàbá tíya oyè tó yí. bàbá tíya ní ìyú ẹ̀ta àti aláàjì tó wà ní cooperative. aláàjì dọ́kítọ̀. sábà pé nígbà pé bóyá nítorí bàbá ìyú ẹ̀ta náà fi wá ránṣẹ́ sí bàbá ń bà. bẹ́ẹ̀ni.
náà gbé bàbá gbà náà fi hàn sásì sí bàbá tó bí bàbá tíya ilé ìlú ẹ̀ta àwọn náà ìlú ẹ̀ta Ifẹ̀ àti nígbà tí ìbọn bá bá àwọn èèyàn lójú ogun bàbá tó bí bàbá wa ní ìlú ẹ̀ta. agbára ń bẹ ńlẹ̀ Yorùbá. nígbà agbára kò gbé lọ sọ́run ọ gbọ́dọ̀ fi ilẹ̀ ní kí nǹkan tiẹ̀ náà má bàa tán àwa náà tàn fi ilẹ̀ fọmọ ni torí pé agbára ìdílé tíya ilé ọba Ògúnṣọ́ Alákété agbára ìdílé bàbá tíya ìkú. kábíyèsí a jẹ́ pé tọ́rọ̀ bá di ọ̀rọ̀ Ṣùngbó Fúlàní ń bọ̀. lágbára Ọlọ́run kódà kọ́mọ́ sí ìbọn eléyìí ti tó. kọ́mọ́ sí ìbọn bẹ́ẹ̀ni ntẹ̀ramúlọ́wọ́ ẹ̀ ti tó. kò sírú ìbọn kò sírú àdáhùn nígbà tá a bá fi débẹ̀ wà ló ti ṣẹlẹ̀ sí yan a lè fi tú oyin. mo gbọ́ pé agbára oyin ń bẹ lọ́wọ́ yín ẹ ṣe báyìí oyin ọ̀dẹ̀ fọ ẹ má fọ oyin bí o bàbá. la fi jà ogun la fi jà ogun la fi oyin tú. ogun la fi oyin tú torí kì í ṣe ń tẹ̀ yẹn 24 hours tẹ́ bá nílò wa kan pé a. kábíyèsí. a lọ iye ọmọ tí àkàrà bá kó wọ́pọ̀. ní kó jáde. yóò kó jáde. kábíyèsí iye ọmọ tí àkàrà bá kó wọnú ẹ̀kọ́ yóò kó jáde. ẹ mọ̀ pé ẹyin lẹ́yìn bẹ́ẹ̀ ló ló bẹ́ẹ̀ sọ. bẹ́ẹ̀ni yóò kó jáde kó ní òsèlè kó jáde. yóò kó jáde. sọ́sì alákàrà ni sẹ́fẹ̀ alákàrà ló kó epo. kábíyèsí. tó ń tọ́ wa dá tó kó epo sẹ́fọ̀ ọmọ iye tí ó kó jáde. kábíyèsí Elédùmarè kábíyèsí. inú la yé wa o. ọmọ dùn mọ́ wa kò ní kan mọ́ wa o. láṣẹ Èdùmàrè ìkànnì Yorùbá Dùn online tv rèé mo sọ pé màá máa fi àwọn nǹkan kan màá máa ṣàlàyé èmi ò gbé ilé ètò yìí jáde láti máa sọ pé láti máa tú àṣírí ilẹ̀ Yorùbá mo gbé ètò yìí jáde láti mọ̀ wípé láti lè máa kọ́ àwọn èèyàn tó bá súnmọ́ dẹrẹ̀. olóòtú sẹ́rí àwọn ọmọ Yorùbá kan ti sùn mo wo iye ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé kì í sẹ̀mí kúkúrú lọ́lọ́run kọ́ mọ́ o Ọlọ́run ò kẹ̀mí kúkúrú mọ́ o. pàápàá jùlọ àwọn kábíyèsí tó ń pa yìí. kábíyèsí kí ló mú ká. kábíyèsí kí ṣé mo pa kábíyèsí gan ni. àná ó ti jẹ́ ìdójútì fún gbogbo ọmọ Yorùbá. ọba tó ba lórí àjẹ́ tó ba lórí oṣó. ẹ wo bàbá Ọbásanjọ́ ní mo wo tálẹ̀tì kan nígbà tí bàbá náà dání ìran ní kí gbogbo lọ́balọ́ba ó dìde fún ṣé Mákindé àbíkí náà. bẹ́ẹ̀ni gbogbo àwọn bá sì dìde. gbogbo wọn náà sì di sọsẹlẹ láyé ìgbà wa sí. láyé nígbà nílẹ̀ Yorùbá àwọn ọba yahoo. sọsẹlẹ bẹ́ẹ̀. àwọn ọba jẹkọjẹkọ. ṣé ń lọ bá. àwọn ọba tó sì ń dóbò ọ̀ngbà yàwó ń yàwó. ṣé ń lọ bá. ọkẹ wà ní wo ní gbìyànjú pa. ẹni wo ẹ jẹ́ kí ifá ọmọ ẹni tó bá wọ tó bá ibi tí mo lọ gan nu ifá ò mú àwọn tó bá yẹ kó mú mọ́. àlówó lókùn tán fi ń ṣe é. àwọn ọba sì yàtọ̀ ẹni tá tába ti kàn gàgìrì àwa náà akọjú sí ẹnìbọdì o bẹ́ẹ̀ni akọjú sí ẹnìbọdì o bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí àjọ gbáradì ẹ má jẹ́ kí n tẹ̀ yín tábà ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o. ẹ bá bá mi kí Sunday Igboho owó baba dami. ó sà irun mọ́lẹ̀ bàbá onídàámi ikú ò ní pa ọ́. àṣẹ. ikú tí dẹ́rù bá kó àrùn tí dẹ́rù bá rùn ìwọ gángan lọmọ ọ̀sán gángan là kálẹ̀ ní bá kalóru òní farare lọ ìwọ gángan lọmọ bá díẹ̀ rí ò bá kú ẹni tí ó pa lógún ọdún òní sí kò ní rí ọ kò ní rí ọ owó baba dami ilẹ̀ mọ̀dẹ́ kí òní jẹ́ kó rí ọ Sunday Igboho kò ní rí ọ láyé kò ní rí ọ torí pé wọ́n ní ọ̀fẹ́ ń tẹ́kùn ọ̀fẹ́ ń tògìdán nínà kí bá fàǹdé agara kì í dóni sí agbára kókó bá ìlagbára ọ̀tá lé kókó lára àrí ọmọ lé o ní dààmú o ẹran kábà ti fẹ́ lọ́sọ ẹnu ọ̀ká ní kú sí tìlà àbírí bá lugi àfẹ́kù lọ́dọ̀ múgi òtọ́lọ́rọ̀ ọ̀tọ̀ mú lọ́dọ̀ àfẹ́kù ok ńgbà tó bá ti ń pa àwọn lọ́balọ́ba kiri ìjà wa gangan sùn sẹ́yìn gangan forí lẹ́sùn ká mọ́. nígbà tí atẹ́gùn bá ń kásọ nínú yàrá ẹni tó bá sá tiẹ̀ síta kò gbọ́dọ̀ ṣàfihàn o. ṣé ó gbọ́dọ̀ wọ́n rẹ̀ ok àwọn kó àwọn security sẹ́yìn ẹ má jẹ́ tẹ́ntẹ́ ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní ju nǹkan kó lọ́wọ́ lọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n táwọn alágbára bá dìde abẹ́gbọ́ á lè ẹ́ dànù. ó dá mi lójú pé ọ̀rọ̀ yìí àwọn ìjọba náà mọ̀ ọ́ gbọ́. ká máa gbọ́ èmi fẹ́ jẹ́ ká tètè gbé gbèsè. because omi ẹ̀kọ́ ń gbọ́n gbogbo aráàlú. ẹni tó bá ti pọ̀ ọmọ rẹ̀ tó bá yàwó rẹ̀ ṣé dùnú wọnú ilé rẹ̀ ni ìbànújẹ́ ńlá ni. kábíyèsí. ẹ̀yin ìjọba wa wọ́n ti ń pariwo ti pẹ́. ẹ jọ̀ọ́ ẹ mọ̀ wá ìní wa mọ̀ níta ìtàn wa ti tó àwa náà mọ̀ títọ́ ẹ jẹ́ kó títọ́ owó sọ àdòmìnira. kábíyèsí. ẹ jọ̀ọ́ ẹ gbé gbogbo àwọn alágbára ẹ gbé wọn dìde ẹ bí òdi wọn ẹ fi àṣẹ lé wọn lọ́wọ́ àwọn yíbo mọ bá ṣe ń ṣe tiẹ̀ àwọn Haúsá mọ bá ṣe ń ṣe tiẹ̀ ẹ wọ àwọn Haúsá ní ìsinmi bá péjọ síbì kan ẹ tẹ ẹ lé náà Haúsá kan níyànà ẹyẹ jẹ o láíláí ẹ lé náà wọn níyànà ẹyẹ jẹ o mo fi Ẹlẹ́dàá bẹ̀ wá
àní dààmú o àní rí nira o ìdágìrì ayé kò ní dá gbogbo wa o ntí ayé wa máa ń pè ní kú nínú ilé oníkálukú kò ní ṣẹlẹ̀ o gbogbo wa ẹjọ́ ẹ dira fọmọ yín ẹ má wòran o nǹkan dira ní sàn-án ẹ dira ní sàn-án o má bá yìnbọn fọmọ rẹ wo kì í sọ̀rọ̀ orúkọ Jésù o èmi tó ń wò yìí oh God ó lè gbàdúrà tó mi ní sàn-án wo tá a bá ń sọ pé wòlíì ilé mi àbọ̀gbọ̀sùn báwo fàṣírí pamọ́ kì í sáwọn olórí ibú táwọn tẹ ìjẹ tó yẹ pé yàwọn ṣe káradára kóró gbogbo irọ́ ní bẹ lẹ́yìn àlọ́ àìmọye pásọ̀ tó gbọ́n dòńdè nínú sọ̀ọ̀sọ̀ pásọ̀ tí ó dòńdè tí ó dé bàǹtẹ́ kí ni wà ń bẹ̀ nígbà tó mọ̀ pé ó ṣe ń para ọmọ Jésù ọmọ pogun láyé ni ó sì mọ̀ pogun láyé ni ó náà gbọ́ fúlò bùkún ní fọmọ ọ̀dọ́ náà ṣùgbọ́n ẹ mọ̀jà máa bo tí ò yẹ ká bò nípa ntánbò ni a ti fi pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nígbà pásọ̀ bá dúró lókè tó ní fọmọ ọ̀dọ́ mọ̀ dira pásọ̀ sì ń rálá yín rí ó ti ń rálá rẹ sọ́ọ̀sì tó kún bá dé èmi ti gbọ́ kankan tán ní pásítọ̀ kan rẹ lórí ọ̀tà ṣebí ń gbọ́ ògbọ́n ni àwa náà ti rí kò sẹ́ni kan tán kó mi táwọn ayáfilà dé bàbá ara lórí ọ̀tà bàbá gbèrò ok ǹjẹ́ tí mo kì í ṣe pé mo fi ń bu àwọn bẹ́ẹ̀ ti ẹ má jẹ́ kí n tẹ̀yìn ǹjẹ́ tó bá dúró tí ò fi ọgbọ́n kún ọgbọ́n táwọn ayáfilà yẹn bá pamọ́ bẹ̀ ṣé sí olúwo dúró ó ti dúró isi olúwa dúró àwọn tó náà tó fẹ́ jíṣẹ́ fún tó náà fẹ́ túlẹ̀ kò ní rí ẹtú sílẹ̀ ẹdẹ̀mí ẹ̀ légbodò nù. bẹ́ẹ̀ni ọlọ́run ò ká jò aragbélayé o ọlọ́run ò kó àjò ní má bàtà èèyàn jẹ́ má bàtà anybody jẹ́ ṣùgbọ́n tó bá nídìí nǹkan agbára ìwọ pè àbí kò wá nǹkan ń bẹ ńlẹ̀ ó ń bẹ ńlẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fi agbára tí bá ti fi ń lu jìbìtì yóò kú lójijì ni àṣẹ wà tàbí gbogbo ẹnikẹ́ni tí bá ti ń jalè onílé tí fi ń bo tiẹ̀ ikú òjijì ni ó ju ikú ọ ẹ jẹ́ kí a mọ̀ gbogbo tá a bá ti ń ṣe òótọ́ ni tó bá ní ìdí nǹkan agbára ìwọ pè máa bọ̀. amọ̀dù fún wa kò ní kan mọ́ wa o ìkànnì Yorùbá Dùn Online TV mo ń ṣe ètò yìí láti máa jẹ́ kó máa yí àwa gbogbo ọmọ Yorùbá pé ẹ má jà sùn ká mọ́ sùn gbẹ̀ndẹ̀ kì í sọ̀rọ̀ rẹ ká mọ́ sùn o. ó ń bẹ nílẹ̀ àwọn tá a lè máa dẹ́wọ̀ wà. ẹ má ti jà dé nǹkan kan wò torí àyè ò ní gbà wá láti máa tẹ́ẹ̀sì nǹkan wò láàrin ara wa. ẹ wo kí ni ọ̀gá tẹ́ ń wò yìí ọ̀gá ni kí lẹ́ ń wò yìí. ẹ ti mú jáde ọ̀gá ni iṣẹ́ ńlá kan la fẹ́ ṣe o AK-47 lẹ́ ń wò yìí. ní ọ̀gá yìí ọmọ tí ì kú. ṣe báyìí ni ṣe bẹ́ẹ̀ ń wò báyìí. ọ̀gá ò tí ì kú. wọ́n tàn yà kú ó ní ó jẹ̀kún ẹ̀mí rẹ̀. ẹni yẹn ni ó kú. kábíyèsí ilé ìgbà ọ̀gá ayere tí ń gbaṣọ aláṣọ wọ̀ ó yé mi. kì í ṣe pé bọ́yọ̀ rọ̀rọ̀. ọ̀gá ayere láìfọ̀ ọ̀gá ayere kábíyèsí agbára. bó ṣe wá ní tó ṣiṣẹ́ fún nǹkan méje ni. ní kíní. tí mo lè máa kà. Dapsy Concept ìròyìn ò dáfojú bá o oríṣẹ́ ńlá mo jù bá o iṣẹ́ ńlá náà ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókòṣó kékeré kọ́lẹ̀ fàlọ́dọ̀ òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ rẹ́kọ̀ṣọ́ pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlùkù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.